kú dédé wòyí ẹ̀yin èèyàn mi. Mo kí wa pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Hafiz Abolade. Nǹkan tí mo mú wá fún wa lénìí ni àrùn, oògùn fún aràn àgbìnìsà, àrùn tí máa ń ba oyún jẹ́. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá kóró òwú akẹsẹ̀, kóró òwú àti kóró èso àgbọ̀nmọ̀nà, èso àgbọ̀nmọ̀nà. Ẹ jẹ́ ká lọ wá, ẹ jẹ́ ká lọ méjèèjì papọ̀ ká lọ kó kúnná dáadáa. Tí a bá ti wá lọ tó kúnná dáadáa, tóyún bá ti pé 15 days, tóyún ti léjọ́ sí wa lára, jẹ́ ká máa lo òògùn yìí ká máa fi fọ́ ìkọmù, ká máa fi pọ̀kọ gbígbóná mu. Ó dájú o, àmọ́ Elédùmarè ó dájú jù lọ. Jẹ́ ká gbìyànjú ẹ̀ wò, Ọlọ́run á jẹ́ kó bá wa, Ọlọ́run á jẹ́ kó bá wa ní ara mu. Àrùn burúkú ni àrùn àgbìnìsà, àrùn tó máa ń ba oyún jẹ́ ni. Ire o.